tó bá ń gbọ́ pé kò sáìsàn tọ́lọ́run bá dá tí ò lóògùn máa ń sallallahu da'an illa ansalallahu shifaan ọ̀kan ní nínú ẹ̀ bíi tán ọ̀kan gbòógì tọ́lọ́run bá fi sa ọmọ ẹ̀dá kò fi ṣe wá láǹfààní àánú ọlọ́run nífẹ̀ẹ́ mi àti yín ní àlàáfíà tó péye ọlọ́run dákun má ṣàbò mi kò bọ̀ yín náà ọlọ́run má fi mí ṣẹ̀sìn ayé má jẹ́ bá wọn ṣẹ̀sìn àlìkìyámà agara ò ní dá mi ọlọ́run ní fagara dẹ́yìn náà ìpètèpèrò ọ̀tá ọlọ́run má jẹ́ ó kò lé mi lórí ọlọ́jọ́ kan sọ̀rọ̀ ẹ̀wọ̀n àjọ ọlọ́run bá dá nǹkan ìwòsàn gan-an ní oríṣiríṣi ìkan ọjọ́ kan àmọ́ ọlọ́run ọba ó fún àwọn kankan ní agbára jù kan lọ tọ́lọ́run ọba fi kẹ́ wa ń bẹ nínú ewé àtegbò tó jẹ́ pé kò lè gbọ́jọ àìsàn kan àbí méjì lọ nínú ara àmì lèyí tí mo mú dání lé nìyí ọlọ́run nìkan àìsàn mẹ́wàá tó nítumọ̀ nínú ara lọ́lọ́run máa ń lò fún ọ̀ndà ò ti fi kánsà àwọn nǹkan ọlọ́run máa ń lò ní sábàbí dáadáa kó tó dé gan mọ́ra máa lò ewé zaitun rè zaitun leaf olive leaf ewé zaitun wàtíìnì wàsàìtúnì tó máa kánú Al-Kùránì yẹn ewé náà ni ọlọ́run ló ń sábàbí dáadáa o ọkàn máa ṣe mu bíi tíì náà ni alágbo kíta o wọ́n yìí ta nílé eléwé ọmọ o gbogbo bí wọ́n bá ti ń ta nǹkan òwòsàn súnà ọlọ́fẹ́ ra ewé zaitun leaf ọba di pàwọ́dà yẹn náà àmì ewé yìí ọ̀dà púpọ̀ ọkàn máa ṣe mu láàárọ̀ bíi tíì inshallah ọ̀fẹ́ lẹ́jẹ̀ rúru ọtí ẹ̀ tí ní ọ̀fẹ́ kọ́ lọ́n yà ó yà inshallah ìwọ máa mú láàárọ̀ cholesterol ọ̀ high tó bá high gbogbo nǹkan ní ọmọ sí yàn wọ́n ti ní ṣúgà diabetes ìwọ máa lò inshallah díẹ̀ sínú pọ́ọ̀tù bomi díẹ̀ sí mú láàárọ̀ kó tó jẹun tó bá tún di lálẹ́ kó tó lọ sùn ìwọ tún ṣe mọ́ bẹ́ẹ̀ inshallah ó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ara máa ń rò wọ́n ní sáà kí ló dé ara ríro ní inshallah gbìyànjú ẹ̀ máa mú láàárọ̀ lálẹ́ ó tí lẹ́jẹ̀ ríru máa mú o bàbá sàti wá ní sàjìnà sí yọ̀ nígbà tó tún máa rọ́yọ̀ jẹ àyà ọ̀fìyọ̀ sí mẹ́mẹ́ yìí tó ọ̀ lè bá wọn fọ́ fadà yìí bọ̀ bá sọ̀ra èèyàn máa jìnà sáwọn kankan máa ṣe exercise dáadáa máa mọmi dáadáa ọba ní ṣúgà náà má sọ pé bóyá ó ń dìde tó ń gbogbo ìgbà wà ní mọmi má ń tí omi kó ní sáà má mọ̀mọ́ kó mu exercise dáadáa wọ́n dòkó jẹ́kẹ́tẹ́ máa rìn lọ máa rìn bọ̀ inshallah ọlọ́run bá ewé zaitun máa béèrè pé torí pé ẹni àdúrà kiri láàrin mo sọ̀rọ̀ nípa ewé nàánà mint leaf oníranù sí ìrìbó tí mo ra kankan sáà wà ní Yorùbá ẹni efirin Yorùbá rẹ̀ àwọn efirin ní lẹ́jà kì í ṣe ewé tiwa ń bí ẹ sá máa da gbogbo ẹ̀ pọ̀ ìyẹn àfi ká sì máa nàgà sí tó jìnnà torí pé tá a bá tún dákọ̀ títò sí wa á dákọ̀ ewé bòtújẹ lẹ́nu àbáṣú náà torí pé ẹ máa ń tẹ́ ẹ fẹ́ sí ẹ sáà fẹ́ da gbogbo ẹ̀ pọ̀ pé ní táwa náà ń lò náà wọ́n sì fẹ́ máa sọ pé àwa ẹlẹ́bọ kílẹ̀ yìí náà ń wíwù ọ̀daràn ọlọ́mọsá tún ọ sí tó àwa náà sí ẹnì kọ̀ọ̀kan wá dó lórí dáadáa Zaitun kò ní Yorùbá rẹ o kí ni Yorùbá rẹ máa wó kọ fún kọ́lé ọ̀rọ̀ gbà wọ́n sì wá múra kankan efirin náà nípa efirin kọ́ efirin ni gani efirin oṣó ni efirin oṣó kọ́ efirin àwọn mèrè ni márùgbó sáyà lọ bá tiẹ̀ pé nàánà mint leaf kì í ṣe nǹkan wa ilẹ̀ àwọn ó wọlé látọ̀nà Sudan ó wọlé látọ̀nà Niger ó wọlé láwọn kì í ṣe nǹkan tiwa ń bí àwa náà ní tiwa àmọ́ nígbà tá a bá tún mẹ́nu bá tiwa ẹ̀ tún máa jàporó ẹ̀ tún máa jàrán yìí ókè a máa mọ bọ̀nú ara wọn tí ẹ ò lè rí lárọ̀ọ́wọ́ tó wà máa ń bẹ nínú nǹkan tó nága ò tó jẹ́ pé àǹfààní ẹ̀ ò lè rí nítòsí wa ń bí wọ́n ń bẹ nínú nǹkan tiwa náà ń bí tó jẹ́ pé nǹkan jìnnà kò láǹfààní tó Ọlọ́run kẹ́ wa gan o bó ti kí àwọn àyókù náà lágbàáyé ẹ̀yin lẹ fẹ́ da gbogbo ẹ̀rú ìmọ̀lẹ̀ àwọn àgbà ẹ fẹ́ da gbogbo ẹ̀rú nítorí yẹ ká filẹ̀ fáwọn ẹlẹ́bọ ẹ̀wà ń dà pọ̀ mọ́ nǹkan Islam bẹ́yàn tí bàbá fẹ́ bẹ́yàn tí òṣò gbé wá ẹni àná ẹni ìparun ewé zaitun ni mo pè é o zaitun leaf nígbà tó máa káàkiri ọlọ́mọ yẹn dákẹ́ ewé zaitun wọ̀nyí tà àwọn tí ẹ̀ dá mà ọ yàtọ̀ sí àtẹ́lẹwọ́ jímèrè o ó ti yọ báwọn ìpè rẹ̀ kọ́ lélẹ́yìí o ewé zaitun ewé ọkà máa ṣe mo bíi tí láàárọ̀ ọ tó jẹun lálẹ́ ọ̀ ń jàporó ń ká ọ lára bíbí tí ń wì wọn náà ní bá wì karambani ni ọ ní ìwọ náà mọ̀ pé bọ́lọ́run bá ń fà kẹrẹ̀ pẹ̀lú tó ń ṣe pẹ̀lú tí ń bẹ̀lẹ̀ mí ẹ̀ láì fẹ́ gbọ́ ọ̀fẹ́ sọ tọwọ́ rẹ lẹ̀ ọ̀sì fẹ́ gbòdodo ọ̀sì lè má wò mí wọn náà mọ̀ pé bọ́lọ́run bá ń fà kẹrẹ̀ kò lè kà ọ́ àmọ́ mo bẹ́ lọ́hùn ọlọ́mọdé ìrìbù kò lè mi lórí wọ́n sì jẹ́ kò lè wọn náà lórí ọlọ́jọ́ kan oṣù rẹ̀ wájú Ọlọ́run ká ní mo ti àwa táwọn sọ pé kò sí ti ń jógun kíní kan a máa ń ṣàlàyé pé gbogbo tó wò lè máa ṣe eléyìí ni ọlò pé eléyìí tí eléyìí ìdọ̀tí lè léyìí mọ́ kó bára rẹ̀ ìdọ́fìtàn mashallah ẹ̀sìn wọn tún máa bí èbú
kí ló bá débi kí ló ń wá ká ta ló fi péjì mi hàn ọ́ ẹnu ẹ̀ lájọ wa ẹnu ẹ̀ lájọ wa tó ti yọ báwọn ẹlẹ́pà tí ó pàdé oníkóló ni àwọn méjèèjì wọ́n jọ hàn àwọn lè mọ̀ subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk kí ló dé kí gbogbo ẹ̀dá máa ṣe ilẹ̀ o àánú ọlọ́run ní fi mí lẹ̀ o táwọn ní borí mi ọlájọ kan sọ̀rọ̀ wájú ọlọ́run ń ká ọlá máa bínú lè bẹ́ kàga